ọmọ lọ́jọ́ ìbí. Wọ́n ọmọ lọ́jọ́ ìbí. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ o ọmọ lọ́jọ́ ìbí. Ọmọ lọ́jọ́ ìbí. Ọmọ lọ́jọ́ ìbí. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ o ọmọ lọ́jọ́ ìbí. Arẹwà gbèrègèdè ojúmọ́ ti mọ́ o ọ̀yẹ́ ńlá lónìí ọjọ́ tá a bí Mọ̀rúfát Àmọ̀pé aya òní ló pé ní gbogbo ìlú ṣe mì tìtì. Ènìyàn pọ̀ láyé lóòótọ́ o àmẹ́ni tó bá ṣe kókó sí ni làárọ̀ tí ọjọ́ bí ẹ̀. Ọkọ rẹ àtàwọn ọmọ rẹ ló rán mi iṣẹ́ o. Wọ́n pọ́jọ́ bí rẹ ò ṣe gbàgbé ni wọ́n fi pé kí n gbóhùn sókè kí n máa kí ẹ ní mẹ́sàn-án mẹ́wàá. Ǹlẹ́ o ọlọ́jọ́ bí òní Alájà Mọ̀rúfát Àmọ̀pé aya òní ọjọ́ tá a bí ẹ ló pé ṣe ni kó máa yọ̀ ṣẹ̀ṣẹ̀. Happy birthday to you Mọ̀rúfát Àmọ̀pé ọmọ Olóyèdé. Today's a special day for you and you deserve special wishes. Ó yá o ọmọ wọn ní kóró mọ́kọ ijó ọpẹ́ yá. Aya òní ò lè gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́ kò sí fòyà. Ilẹ̀ ọlọ́jọ́ bí òní Mọ̀rúfát Àmọ̀pé ìwọ́ládé orí ọ̀kín tí ò jọ tẹyẹkẹyẹ ni wọ́n fi ń pé ẹ máa yọ́nú sọ́mọ Olóyèdé tó ń ṣọjọ́ bí lónìí. 50 ọdún lókè èèpẹ̀ kì í ṣeré. Mọ̀rúfát Àmọ̀pé abọ́ dúpẹ́ fọ́bọ lọ́pẹ́tọ́pẹ́ tọ́ sí tó jẹ́ kó rọ́jọ́ òní láyọ̀. Ó ti yá aya Abdulkadri òní máa gbọ́ ohun tó lólùfẹ́ rẹ̀ pé ń wí fún ẹ. Ó ń gbé your feelings flow like breeze inú afẹ́fẹ́. You make him feel special bó ṣe fẹ́. Ó sọ pé ó fóun dénú bí ẹni tọ́lọ́ ń fẹ́ ló fi ń pé you are one in a million. Ó yá sọ̀rọ̀ Mọ̀rúfát Àmọ̀pé sọ̀rọ̀ sókè kó fẹnu ọpẹ́ dúpẹ́ fọ́bọ̀ lọ́pẹ́tọ́pẹ́ yẹ tí ò jẹ́ káyẹyẹ rẹ̀ ó di yẹ̀yẹ́. Ọlọ́jọ́ bí òde o màmá Mariam ò ní kọjú kú. Màmá Abdulaziz èrè lójú owó ní kojú ẹ̀ ó máa ríre. Màmá Aishat ò ní sílẹ̀tẹ̀ gbogbo ara ní ṣẹfúṣẹfú fi ń ṣajé. Màmá Jamiu owó ńláńlá ni kó fi lé rẹ̀ ṣe bùgbé. Ó pọ̀ ta ló sọ pé kò pọ̀ kẹ̀. Orí Ọlọ́run láyé Mọ̀rúfát Àmọ̀pé ó kọjá OPP tó pọ̀ pa. Ó ti yá o ọlọ́jọ́ bí òní Mọ̀rúfát Àmọ̀pé every 14th September is your day. Tọdún 2021 ló pé ní gbogbo èèyàn ṣe ń bọ̀ yọ̀ ṣẹ̀ṣẹ̀. Ó yá ọlọ́jọ́ bí òní jẹ́ ń bọ̀ délé bàbá tó bí ẹ lọ́mọ. Ìwọ lọmọ òpóró mọ́kọ ìpóró lákìsá mẹ́gì oyè. Aláramọ́kọ ìkọ́nìyàn lọ̀rọ̀ tí ń kọ́ni lẹ́jọ́ àwíjàre kí wó tó wóró ọ̀rọ̀ má bá gbọ̀n lẹ̀ nílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ aborí iṣu tó ń bolo. Abìdí iṣu kàràbàtà lébè ni wọ́n kí lé bàbá tó bí yín. Ṣé ńláńlá ní sápò òpóró rúwé? Ìpóró òbí kẹ̀tẹ̀ ṣódẹkẹ́ fi gbogbo ọmọ ẹ̀ bá gbogbo wọn wárí sangbọ́nsangbọ́n. Ọlọ́jọ́ bí òní o tó bá wá ń gbọ́ kíkì yìí olólùfẹ́ rẹ ọkọ rẹ Abdulkadri òní àti gbogbo ọmọ tọ́lọ́wọ́n bá jogún fún ẹ ni wọ́n ń pè